lórí gbogbo gbàsgbòs tó ń lọ lágbolé Fuji, lórí gbogbo wàhálà rẹpẹtẹ tó ń lọ lọ́tún lọ́sì lágbolé Fuji, ẹ tún wá gbọ́ nǹkan tí Barryshowkey tó jẹ́ kan nínú àwọn ọmọ olóògbé Síkírù Àyìndé Barrister tó tún ṣe lálàyé nípa gbogbo rògbòdìyàn agbolé Fuji lọ́wọ́ tá a wà yìí. Wọ́n ní tẹnitẹni tàkísà ní tààtàn ọ̀rọ̀ a máa kan wá jura wa lọ. ọ̀rọ̀ ìkan ọmọ olóògbé Síkírù Àyìndé Barrister ìyún Barryshowkey bẹ́ẹ̀ ló náà sì yànnàná àwọn ọ̀rọ̀ kan nínú fọ́nrán yìí nípa ìdí tó fi ṣe kókó tó ṣe pàtàkì kí gbogbo olórin Fuji kí wọ́n ṣọ́ra ṣe. Bákan náà Barryshowkey tún wá sọ òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn tó ń gbìyànjú láti dàgbolé Fuji rú. Ó ní kí wọ́n rọra ò nítorí ìtàn ò ní gbàgbé wọn. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ ṣùgbọ́n tá a gan lẹ́yìn tún lérò wípé ó kọ ọ̀rọ̀ Barryshowkey ó tún bá wí lágbolé Fuji. Ẹ jẹ́ ká jíjọ gbọ́n tó ṣe lálàyé nínú fídíò ẹ̀kẹ́dẹ̀ máa bá mi fi dáhùn tí yín sí comment. Ṣé má wàá gbàgbé bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA television, ẹ máa bá mi like, ẹ máa bá mi share fídíò, ẹ máa bá mi subscribe lórí YouTube, ẹ máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook pẹ̀lú líǹkì tó wà ní abẹ́ fídíò. Ẹ jẹ́ àjọgbọ́n tí Barryshowkey sọ nínú fídíò nípa gbogbo gbàsgbòs tó lọ lágbolé Fuji lẹ́nu lọ́lọ́. Ìkẹ́dẹ̀ máa bá mi fèrò tí yín nípa ìsí comment. Ọ̀rọ̀ agbolé Fuji Adétọ́wálé kò tiẹ̀ yẹ everybody bí ó ṣe ń lọ. Ọbẹ̀ yín ń bá kàn jẹ́ ó wá ń dunnú. Ẹ má bá wí, ẹ má bàjá, ayé ẹ má sọ fún. Ó dọjọ́ alẹ́ kó tó lè mọ̀ parẹ́ ló ń ṣe. Ó ń balẹ̀ ara ẹ̀ jẹ́, ẹ má dá a lẹ́kun. Ohun tá ò mọ̀ la ò mọ̀, ó yé mi dájú. Pàjánù ìwé yẹn ò lè gbọ́ ara mi. Ó ń ṣàkàrà ara ẹ̀ ní kò ní lè gé ni jẹ. Ẹ ṣáà má jẹ́ kó lọ dọ̀rọ̀ bínú, torí tọ̀rọ̀ bá fi tádẹ́tẹ̀ bá bínú mògì ó tilẹ̀ ní òpọ̀jù tẹnu lọ àrẹ̀kùn. Tilẹ̀ ní òpọ̀jù tẹnu lọ. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn, ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó lẹ́tìkẹ́ ìjà tó ń lọ lágbolé Fuji gbàsgbòs lọ́tún lọ́sì tá la yanjú ẹ̀ tá la ṣètò ẹ̀ báyìí nítorí ó gbẹ̀nù tán. ọ̀rọ̀ lẹ́tún gbọ́ tí Barryshowkey tó sọ kalẹ̀ yìí ta lẹ́yìn náà lérò wípé òkú ọ̀rọ̀ yìí ó tún bá wí. Òní kan má bá wí kan má bàjá. Ajá ànúwé lásán ni kò lè gbó kò dẹ̀ lè bùyàn jẹ. Ó lágbára ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ló sọ. Ẹ̀yin èèyàn kí ló opinion ti yín ẹ máa bá mi jù sí comment. Ẹ já lọ wo comment táwọn èèyàn ń kọ sábẹ́ fídíò yìí kàtẹ́ka 1 or 2 comment ká gbọ́ opinion 1 or 2 people. Gẹ́gẹ́ bá ṣe ń rí lábẹ́ comment section, Lagbole Sulaiman Abubakar ó ní ọmọ bàbá ti dá sí. K1 will apologize. He himself knows he has made some mistakes. He will definitely go back to the roots. I'm only praying he should be able to swallow his ego and remember the first day Síkírù Àyìndé Barrister took him to his household. Even if he thinks Síkírù Àyìndé Barrister used his entire day of his life to have offended him, the first day SAB took him to his household is 100% above that. Síkírù Àyìndé Barrister is the second God, Auzubillah, if permitted by Almighty Allah to K1. He was the one that stood as mama and papa for him in his adolescence and grown up period. Where was Sunny Ade for him then? Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rèé o. Ṣẹ́yìn náà gbọ́ ṣe faramọ́. Ṣé bó ṣe rí lọ́dọ̀ tiyín náà nìyẹn. Another commenter, Maulak Ononi, all these guys are just wasting talent. Hear voice, you guys should promote Fuji more. Okay, kò sí rọ́ níbẹ̀ náà lóòótọ́. Barryshowkey òun náà lóhùn orin gidi tààrà bíi ti bàbá ẹ̀ ní. Ẹ ti já wo comment kan sí méjì. Another commenter, Olayiwola Kazeem, ó ní come out clean bro, you are supposed to be in front defending your father's shaky legacy before they rewrite the history. Okay o. Rafiu Bello náà ni where are you driving at gan? Àbí ẹ̀yin èèyàn ẹ gbọ́ ta gan lọ́rọ̀ rẹ̀ ń bá wí gangan nítorí kò dárúkọ anybody ní pàtó. Another commenter, engineer Olúṣẹ́gun Karim náà ni you are not biological son of Barrister. Ó ga o. Irú kọ́mẹ̀ntì wo tún leléyìí. Adésínà Yẹ̀kín náà ni let him hear. Osupa is getting out of hand. Too much of everything is bad. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣé lóòótọ́ ni pé Osupa òun lọ̀rọ̀ Barryshowkey ń bá wí. Ta lẹ̀yin lérò pé ń bá wí ṣé Osupa ni ṣé K1 ni. Ẹ máa ju ìdáhùn tí yín sí comment. Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook, lórí YouTube ẹ máa bá mi subscribe, ẹ máa bá mi like and share fídíò kó máa lọ lórí ayélujára. Ká tó pàdé láyé àti àlàáfíà
ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.